Hello, my people. Una good evening. Ẹ ṣé rẹpẹtẹ tẹ́ fi ń tẹ́tí sí wa. A tún gbé ọ̀rọ̀ Asari Dokubo dé o. Ṣé mọ̀ pé Asari Dokubo ó máa ń kọjá àyè ń gbogbo ìgbà. Ẹ wo àtìgbà tí bàbá Tinubu ti wọlé báyìí, ó fi pé bóyá bàbá Tinubu máa fún òun ní position nínú gọ́ọ̀mẹ̀ntì ẹ̀. Ìgbà tó wá di bí gbogbo bọ́n ṣe ń bá bọ̀ gbogbo ń ṣàmọ̀ story Asari Dokubo ní Nàìjíríà nígbà tí immediately tí bàbá Tinubu ti wọlé. Èèyàn máa tiẹ̀ lè kọjá ní títì àbí kéèyàn tiẹ̀ lọ́rọ̀ gbọ́. Òun ló dípò ló represent bọ̀bọ́ yìí, bọ̀bọ́ àwọn national tó wà lẹ́kọ̀ọ́ yìí ń gbà yẹn. Kí tiẹ̀ lórúkọ bọ̀bọ́ yẹn, MC Olúọmọ. Tí ẹ máa le ju tó Olúọmọ lọ nígbà yẹn. Tá tiẹ̀ fi pé bóyá òun ló máa take over kán tó pe Olúọmọ wá sí ọ̀hún yẹn, kán tó pe wá sí Àbújá. Ó dàbí pé ibi tí kinní tí ṣódẹ̀ fi bọ́ nìyẹn. Bọ̀bọ́ yìí Asari Dokubo ó máa fojú many people. Òun ni second in command bàbá Tinubu ń gbà yẹn. Tá fi pẹ́ tígbà tí trailer gba àárín òun àti bàbá Tinubu kọjá. Ọ̀rọ̀ yìí àbí mi. Tẹ́ bá rí ní Asari Dokubo tó lọ employ gbogbo, ó lọ recruit àwọn many gbogbo àwọn ọmọ ọlọ́mọ tó ń ṣe iṣẹ́ oko, tó ń ṣe iṣẹ́ ẹja, tó ń ṣe gbogbo ẹ̀. Ó ní kán má worry, kán má ṣiṣẹ́ oko mọ́, kán má ṣiṣẹ́ ẹja mọ́. Àwọn federal àwọn ń lọ ní báyìí. Tinubu ti fẹ́ dá wọn lọ́lá. Tinubu máa dá Nàìjíríà sí méjì, ó máa fún òun lápá kan ní gbogbo ìgbà yẹn. Gbogbo èèyàn ṣàṣọ pé kéwú tí ẹni ti Asari Dokubo yìí tí ẹ yìí máa lágbára o. Gbogbo àṣà ní ká máa rí eré gélé tóun àti Ọbásanjọ́ fẹ́ fira wọn ṣe. Before you know it, a ti rí nínú screen nínú internet tó lọ recruit 300 workers tó ń train wọn pé àwọn fẹ́ jagun, àwọn fẹ́ ṣe gbá, àwọn fẹ́ ṣàwo kinní kan. Ogun wo ló wà lọ́wọ́ bàbá yìí tó fẹ́ jà yẹn Asari tó lọ ń kọ́ àwọn ọmọ ọlọ́mọ tán tiẹ̀ mọ̀ ń pa kinní jagunjagun tó ń train wọn. Eléléyà. Before you know it, ibẹ̀ náà la tún gbọ́ pé bàbá Tinubu kò tiẹ̀ rí tiẹ̀ rò mọ́. Wọ́n fún pẹ̀lú bó ṣe ń ṣàkitiyan, bó ṣe ń ṣe fèrèpọ̀pọ̀ fọ òbí ẹ̀, wọ́n fún anything. Ẹnu jọ́bẹ̀tà ìjà kìí ṣe last week náà ń ṣe election ní River. Òun náà la tún bá ń bẹ̀. Ó yìí ń dún fèkèfèkè lábẹ́lẹ̀. Ó yìí ń lérí fún gọ́ọ̀mẹ̀ntì, fún àti gọ́ọ̀mẹ̀ntì ó máa bá wọn fà ní kinní. Wọ́n máa ń ṣe election ní election vote àwọn kí ló ń jẹ àwọn council. Òun náà ṣe débẹ̀ báyìí. Ṣé àwọn pé kò lè ṣe kó má kọjá àyè ẹ̀. Ó débẹ̀ láì ṣe pé ó ní nǹkan kan tó tiẹ̀ ní ìpín tó ní Nàìjíríà. A fi halẹ̀ yìí ṣáà ni. A fi halẹ̀ yìí kó ṣáà máa halẹ̀ mọ́jọba. At the end of the day, wọ́n sọ pé àwọn election yẹn wọn ò fẹ́ rí àwọn sójà àbí anybody àbí nǹkan kan àbí ọlọ́pàá àti gbogbo wọn ò fẹ́ rí wọn ń bẹ̀ because wọn ò fẹ́ nítorí pé kán má bàa dà nǹkan rú ṣáà ni. Bẹ̀tí wọ́n ṣàdá pé àwọn ìjọba mú helicopter, wọ́n gbé helicopter, wọ́n ṣàfihàn káàkiri gbogbo situation bẹ̀ pé kán máa wo nǹkan tó ń ṣẹlẹ̀ because wọn ò fẹ́ dàrúdàpọ̀. Bóyá àwọn helicopter kan dédé ń jáde ń ṣe tiẹ̀ ní ìwọ̀n kan lọ́wọ́ mọ̀ ló bá ń wò pé ìtumọ̀ ṣé ìjọba ló ní kan ṣé nítorí election yìí ṣáná ṣe helicopter ṣe ń rìn káàkiri tó monitor nǹkan tó ń ṣẹlẹ̀ ní River. Ẹ mọ̀ pé River gan pàápàá Wike àti bọ̀bọ̀ gọ́vnọ̀ yìí kò tiẹ̀ jẹ́ kí gọ́vnọ̀ tó wà níbẹ̀ kó tiẹ̀ rí mímú.
Wike yìí ṣáà ni at the end of the day Wike àti Fubara, yes, àwọn Fubara àti Wike àti Fubara àwọn náà ni awuyewuye tó wà ní river yẹn. Lábá tún gbọ́ pé ṣe ni Asari Dokubo oríṣiríṣi ló bá gbé ṣe ẹ̀dí ṣé kìí ṣe pé ìjọba fẹ́ kọjá àyè wọn, ṣé kìí ṣe pé ìjọba tún fẹ́ ṣe kínní lógi kí ni ìtumọ̀ yẹn kọ́ máa gbé helicopter kọ́ máa gbé kákàkiri kọ́ máa ṣe kínní lórí inú ìjọba tiẹ̀ máa ń bínú because wọ́n rí ti ẹ̀rù pẹ̀lú gbogbo pẹpẹ furu tó ń ṣe títí Tinubu ò fún ní any space àbí kó tiẹ̀ fún lóye kan. Before you know it bí inú ṣàn bí Asari Dokubo ló bá ní tí ìjọba ò bá ṣọ́ra ṣẹ́rí gbogbo helicopter òfò tó ń gbé káàkiri tó ń fi mọ́nítọ̀ wọn ò gbọ́dọ̀ gbé kọjá ní àárín ilé ní òkè ilé òun ò gbọ́dọ̀ rí wọn o tóun bá rí wọn tó ń gbé helicopter ìyà kan kọjá ní òkè ilé òun tó ń kọjá pé òun àtàwọn ọmọ ogun wọ́n máa yìnbọn fún helicopter yẹn, wọ́n máa shoot ẹ̀ dànù nǹkan tó ń wá káàkiri. Ó dàbí ìpa àwọn ìjọba ò tiẹ̀ mọ̀ òun, wọ́n kàn try o wo kíjọba ya ṣọ́ ara ẹ̀ gidi gan o. Káwọn sójà kan sá sọ pé wọ́n lórí méjì kọ́ wọ́n kọjá ní tẹ́nítì o àbí kọ́ wọ́n gbé helicopter kó bá rí helicopter àwọn ìjọba àwọn sójà pàápàá ojú làwọn sójà ó máa shoot wọn dànù, ó máa yìnbọn fún helicopter yẹn, ó máa lulẹ̀ ní kọ́ ya tètè bá ara wọn sọ̀rọ̀. Ó ti ẹ̀ ránṣẹ́ lọ sí ọ̀dọ̀ àwọn sójà káwọn sójà tó bá mọ̀ wọn ara kọ́ ya pọ̀ wọn ara wọn tó bá ṣọ́ra tí wàhálà ó máa ń rán àwọn ọmọ ogun tòun jáde láti shoot àwọn helicopter àwọn sójà àti air force àti gbogbo ẹni tó wá bí dànù wọn kó tún gbé helicopter ló bá ránṣẹ́ lọ sí fún wọn báwọn. Nǹkan tó wà ṣẹlẹ̀ sí ni pé wọ́n ti ń wá Asari Dokubo nígbà táwọn sójà gbọ́ tí gọ́ọ̀mẹ̀ntì gbọ́ pé Asari Dokubo ó ń lérè fún sójà pé kọ́wọ́n jọ wá kó fojúkojú o kọ́wọ́n gbọ́dọ̀ fún gbàgbàgà ó máa dá àwọn ọmọ ogun tòun jáde kí sójà kọ̀ọ̀kan tó bá bí dá kó wá fèsì ó máa fìbọn fọ́ orí gbogbo wọn dànù. Ṣe rí bàbá Asari Dokubo ṣé mo pé kò mọ̀ wọn rẹ̀ ìtara yẹn ni o ìtara pé Tinubu ò fún ní any allocation àbí kò fún ní kíní pààtì kankan ní ìjọba ẹ̀ òun ni o wọ́n ń wá ẹni tó bá rí Asari Dokubo ìṣe wanted wọ́n ń wá àwọn sójà ní ṣàṣàrí Dokubo bí kún ló lóko bí tàkùté ni kó jáde síta kọjọ fi gagbága wọ́n ń wá Asari Dokubo ẹni tó bá wa rí àwọn sójà kán tiẹ̀ kọ́kọ́ fún ní ẹ̀pà kan kán fún ní ìlàdí pẹ̀lú bó ṣe rí bàǹtù bí ẹrù olè yẹn ẹ jẹ́ kí a rí Asari Dokubo. Nǹkan tó tiẹ̀ pè mí lẹ́rìn ni pé ọ̀rọ̀ yìí ó tẹ̀yẹ ká tiẹ̀ sọ fáwọn ará yìí àwọn kan lè gbọ́ àwọn kan lè má gbọ́ mo mọ̀ pé many of us ti gbọ́ nípa bí Asari Dokubo bó ṣe ń ṣe fẹ́rẹ́pọ̀pọ̀ ní Nàìjíríà. Àwọn sójà ń wá sí wọ́n tiẹ̀ bá mi tiẹ̀ kọ́kọ́ kọ lọ́gbọ́n torí àṣejù ẹ̀ ti pọ̀ jù dúdú ẹ̀ ti ń láta àbọ̀. Ẹ̀yin èèyàn wa ìtẹ́ bá tún rí ní ọ̀rọ̀ yẹn kẹ́ tó sí comment section kẹ́ bá rí Asari Dokubo kẹ́ bá wọ jáde kán tiẹ̀ kọ́kọ́ fún ní ìlàdí náà káàrẹ̀ ẹ̀ tiẹ̀ balẹ̀ ẹ ṣe bẹ̀ ṣe ń tẹ́tí sí wa ẹ bá share kẹ́dẹ̀ bá subscribe kẹ́dẹ̀ bá like Ọlọ́run á ràn wá lọ́wọ́ ẹ ṣe tẹ́ fi ń tẹ́tí sí wa.